ẹ̀yin olólùfẹ́ wa mú kí wá nílé lóko níbikíbi tá a bá wà. Èyí ni fọ́nrán tí mo fẹ́ kí ẹ wá wò. Bàbá wa olóyè Májà. Arákùnrin kan ara àwọn Àmọ̀tẹ́kùn Ondo State ni tó jẹ́ ara àwọn gallant officer. Orúkọ ẹ̀ ń jẹ́ Ẹkúnjuni ló ń jẹ́ Ẹkúnjuni Julius. Òun ni ó ní àwọ̀ pẹ̀lú commandant Àmọ̀tẹ́kùn Ondo State. Àwọn fídíò yẹn ń jà rànràn nígbà yẹn. Àwa náà gbé fídíò yẹn tẹ́ bá rántí nígbà náà bí December last year ló ti ṣẹlẹ̀. Lẹ́tà tí wọ́n fún àwọn Àmọ̀tẹ́kùn Ondo State, ṣé mọ̀ pé Ondo State ló dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Lẹ́tà wà lọ́wọ́ commandant wọn but kò fún àwọn ọmọlẹ́yìn. Owó sálárì ń bọ́ sọ́wọ́ òun ò sanwó. Ọ̀rọ̀ yẹn ló di wàhálà láàárín àwọn méjèèjì. Látàrí èyí òun ni arákùnrin ó dẹ̀ jẹ́ nìkan tó máa ń sọ̀rọ̀ gbogbo gbà. Òun làwọn Àmọ̀tẹ́kùn ṣe lọ gbé wọ́n àrẹ́sì ẹ̀, wọ́n àrẹ́sì ìyàwó ẹ̀. Ó dẹ̀ láwọn ọmọ sílé. Wọ́n àrẹ́sì ìyá, wọ́n àrẹ́sì bàbá. Báwo ló ṣe fẹ́ káwọn ọmọ máa live life wọn? Ọmọdé ti wá sórí social media tó wá ń bẹ̀bẹ̀. Ọ̀rọ̀ yẹn wọ́n gbé wá sọ́dọ̀ olóyè ń sìn. Olóyè rawọ́ ẹ̀bẹ̀ sí Governor Ayédàtiwa kó look into this case because wọ́n ti gbé lọ sí Olókùta ní Àkúrẹ́ l'Ondo Road. Olókùta ní prison ibẹ̀ náà kó wọn sí. Eléyìí ni agbéwákẹ́ wá bá wa wò. Ẹ̀yin ènìyàn ẹ bá wa share fídíò kó dé ọwọ́ gómìnà wa ní Ondo State Orímisàn Lucky Ayédàtiwa. Kàn bá wa look into this case kàn lè release àwọn arákùnrin yìí. Ọmọ ẹ̀ náà ló ń kígbe kiri tó ń bẹ̀bẹ̀. Ó ní ẹ̀gbọ́n ó láàbúrò. Ó sọ lásán ó ń fún àbúrò ẹ̀ ní gàrí mu láàárọ̀ kùtùkùtù táàbúrò ẹ̀ fẹ́ lọ sí school ní orí fídíò kan tí mo rí ní last time. Gàrí ló ń fún àbúrò ẹ̀ mu láàárọ̀ kùtùkùtù kò sí bọ́n ṣe fẹ́ jẹun. Kí lẹ̀ṣẹ̀ wọn? Nítorí pé ó ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀ ní ọwọ́ commandant Àmọ̀tẹ́kùn Ondo State according to. Wọ́n kó páńpẹ́ sí wọn lọ́wọ́ ńgbà yẹn wọ́n ròpù wọn ní wọ́n rí drug nínú ọ́fíìsì wọn náà rí àwọn kọ̀ọ̀kan egbògi olóró nínú ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ but à ń gbọ́ pé irọ́ ni pé kò rí bẹ́ẹ̀. So for that simple case ẹ bá wa look into this case. Gómìnà wa ní Ondo State Ayédàtiwa bàbá wa Májàsọ́lá Ìgbòho ṣá ó bẹ̀yìn ó dẹ̀ lóun nígbàgbọ́ pé ẹ máa dá sí ọ̀rọ̀ yìí àti wípé kán release àwọn arákùnrin òun tá gbé wá. Ẹ̀yin ènìyàn wa ara àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà lè tá à ń wí ara ẹ̀ náà ní eléyìí o láàrin àwa ara wa sí ara wa ohun tá fi ń ṣera wa ló pọ̀ jù. Àwọn Fúlàní nìyẹn gallant officer bọ́bọ́ ìwà very takuntakun ní torí mo máa rí mo sọ ìtàn á ṣe fídíò nígbà tó ń lọ lé àwọn ajínigbé nígbà tó ń lọ mú wọn. So ẹ̀yin ènìyàn wa ẹ bá wa share òun ni tá gbé wá. Ẹ wo fídíò yìí o kẹ́dẹ̀ wò tán. Èmi ọmọ yín náà ni ẹ má gbàgbé láti follow wa kẹ́dẹ̀ bá wa tẹ like ẹ share káàkiri kó lọ kó dé ọwọ́ àwọn tó yẹ kó dé. Thank you. Sunkún tí mo sẹ́ni fídíò wọn sí ní àwọn ọmọ yẹn ni. Ẹ má jọ sẹ́ni ìjọba ní ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ kan náà. Appointment letter pé kán lè wà recognize. Òun ni àwọn ilé ìjìyà ní lórí ẹni ló escape death wọ́n assassinate ẹni. Aṣọ tó wọ̀ nígbà tó wọ́n assassinate ẹni. So wọ́n declare wọn wanted àwọn mẹ́tẹ̀ẹ̀ta. So bàbá ọmọ yìí ló wà ní prison ló wà lólókùta láti December 10, 2025. Lọ́wọ́ yìí sọ àbí ìyá ẹ̀ náà wọ́n mú ìyá ẹ̀ náà torí monkey tail àbí òṣèlú àmọ́ pé torí appointment letter yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n máa kàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kí lè ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ bó bá ti jẹ́ o. Ẹ̀ṣẹ̀ tá a ṣe. Ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ jẹ́wọ́. Ẹ má parọ́. Ìjọba bá parọ́ àwọn tí ẹ̀ṣẹ̀ sí lọ́wọ́ wọ́n máa wo fídíò. Bẹ́ẹ̀ni. Àwọn tó dẹ̀ mọ̀ kẹ́tẹ́ bá ṣe àwọn aráàlú máa mọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n á lè testify pé ìwọ́lẹ̀ sí. Bẹ́ẹ̀ni. Ẹ sọ bọ́rọ̀ ẹ̀ wá ṣe. Ẹ jẹ́wọ́ ni o. Ẹ má jẹ́ bọ́rọ̀ yẹn pọ̀ torí mi ti tán. Ẹ jẹ́ sọ dúdú nítorí ṣẹlẹ̀ ìṣẹ̀ká. October 24 ọdún yẹ̀ ọdún 2025. Kí ló ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹ mọ̀ fún wa. Wọ́n pè wá fún peace meeting. Bàtí ọ̀rọ̀ ti ń jà ọ̀gá wa lọ sí same day náà lọ sí orí ṣíṣú ní Àdàbà FM radio ní ọjọ́ náà wípé Àmọ̀tẹ́kùn wípé they are more or less a contract staff. Àti contract staff báwo àwọn agent wọ́n jà ń tọ̀rọ̀ sílẹ̀ bóyá a sọ̀rọ̀ wọ́n jà sọ pé they are professional or no professional security. Ìgbẹ̀rẹ̀ náà tó wá gbé gbèsè pé à ń ṣe contract staff nígbà tó jẹ́ pé Ondo State Assembly pàṣẹ Àmọ̀tẹ́kùn
we are no more a contract staff. Aṣáwa kọ lẹ́tà, I drop lẹ́tà fún His Excellency. I drop it fún SSD. I drop it fún Chief of Staff, Head of Service, Attorney General, Head of Security. Àdèyí kọ́pì ìwò lẹ́tà ní same 24 yẹn wọ́n á pè fún peace meeting fún àwọn ìgbìmọ̀ mẹ́fà area commander assistant commander mẹ́fà. àdàlà ń béèrè fún ẹ̀tọ́ fún gbogbo Àmọ̀tẹ́kùn Lóndó state ni. Ẹ̀dẹ̀ sí fún wa gbé ẹ̀rọ àkúrẹ́ lọ gba bẹ́ẹ̀. rárá o rárá o Àwọn kìnnàpà. rárá o Kìí ṣe bẹ́ẹ̀ kìí sì kìnnàpà. rárá o Ẹ̀dẹ̀ gba bẹ́ẹ̀ fún ẹ̀tọ́ tí wọ́n ti fún Ọ̀ṣun láti ya 2020 wọ́n ti fún Ògùn state láti ya 2020 wọ́n ti fún Èkìtì state láti ya 2021 ẹ̀tọ́ la ṣe ń béèrè ní 2025 àwọn alákòóso kọ́kọ́ bẹ̀rẹ̀ Ondo state ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn Lóndó south west láti ya 2020 àti ṣiṣẹ́ for the past 5 years wọn fún aláàpọ̀ mẹ́lẹ̀ka to extend that gbogbo àwọn tó fi kú sójú ìjà wọn fún family wọn ní 1 naira a ní gbogbo list àwọn tí àwọn family wọn fún family wọn different local government and family wọn. Ṣé gọ́ọ̀mẹ̀ntì ló fún wọn ní àbí ọ̀gá wa ni ò fún wọn. Gọ́ọ̀mẹ̀ntì ló díṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì díṣẹ́ owó gọ́ọ̀mẹ̀ntì díṣẹ́ owó. ẹ mọ̀ pé a ní kò sí ìwé wa lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì Ọ̀gá yín ló wà ọ̀gá wa lọ́wọ́ tó ọ̀gá lè ti gbowó. láti ń gbowó direct labour. bí direct labour òun dẹ̀ ní àpò mẹ́lẹ̀ta. Èmi mo trust gómìnà Ondo yẹn Ayédàtiwa ìyẹn dáadáa ní bàbá yẹn. Ilé ẹ̀fẹ̀ kí àti àwọn òṣìṣẹ́ ìjọba. Èmi ò gbọ́ pé òṣìṣẹ́ ìjọba ká kọ̀ọ̀kì rẹ̀ lóde orí pé kọ̀ọ̀kan àwọn wọn sanwó òṣìṣẹ́ ìjọba. Mo ti gbọ́ pé Ayédàtiwa mi ò mọ̀ wọ́n o mi ò súnmọ́ wọn. Ṣé ti yé sí? Bọ̀ mo mọ̀ pé yẹn dáadáa ní gómìnà. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ ní burúkú Àwọn ni. ìsọ̀rọ̀ ẹ̀ burúkú. Wọ́n sọ̀rọ̀ Ayédàtiwa ní burúkú. Gómìnà tó bá sọ̀rọ̀ láì dáhùn. Ní ìmọ̀ orí ìpínlẹ̀ dáadáa pẹ́ kọ̀ọ̀kan lọ́mọ ìgbà kọ̀ọ̀kan lọ́mọ orí ìpínlẹ̀ náà àbẹ̀tí máa ṣe dáadáa fáwọn mẹ̀kúnnù àti ṣe dáadáa fáwọn èèyàn tó ti yé ìṣẹ́ni kankan tó lé lóhùn pẹ́ àgùnmí lè kankan mọ̀ lórí ọ̀hún tó bá dẹ̀ sọ ó lè bọ́ta ọ̀sẹ̀ evidence ó dẹ̀ sọ ọmọ parọ́ mọ́ mi ọ̀ gọ́fìnà yìí àwọn èèyàn ròyìn dáadáa pé èèyàn dáadáa ni wọ́n sọ̀rọ̀ láì dáa ní òkú àbí ọ̀bọ ni Mi gbọ́ rí o. ọmọ tí ó sọ fún pé wọ́n gbé bàbá òun lọ látọ̀ ọdún mélòó kan ilé àná Bẹ́ẹ̀ ni sà. mi nígbàgbọ́ náà Ọlọ́run pé gómìnà Ayédàtiwa wọ́n fi Anthony General yín lòdì sí bàbá mi lọ́ọ̀yà mi sáà yẹn ìyá da ilé ẹ̀fẹ́ kí human rights ni àjùlọ human rights àjùlọ ìfẹ́ kí ajẹ́ ẹ̀rá yèyí wọn sá. akọ̀lẹ́tà sọ wọ́n ń ṣe dáa. àkọ́dọ́wọ́ ẹ̀ ni tí lẹ́tà yẹn bá dọ́wọ́ Anthony General àjùlọ wọ́n máa pè é pété wa mo mọ̀ dáadáa ìyẹn dáadáa ni lọ́ọ̀yà mi ni gbogbo lọ́ọ̀ mi ni wọ́n bá mi ṣe kéèkì kò béèrè fọ́tọ̀ lọ́ọ̀ mi gbogbo bí mo ṣe wà ní bí mo ṣe ń ṣe lé ní àwọn náà nǹkan táwọn náà mọ̀ sí tí bàbá mi mọ̀ pé lọ sí lọ́ọ̀yà Sunday Igboho kò dẹ̀ káwọn ọ̀gá kọ̀ọ̀kan kó sí ọ̀rẹ́ gbé nìkan kọ̀ọ̀kan lọ́ọ̀ mi ó dẹ̀ sí gbogbo ẹ̀ tó èèyàn dáadáa ni tó bá rí nígbà wọn lójú yìí ṣe o nígbà wọn lójú yìí o tí ó nìkẹ́ mọ̀ pọ̀ àjùlọ èèyàn dáadáa ni mo wá ń fi àsìkò yìí mo fi ń rọ bàbá mi àjùlọ pé wọ́n bá mi bá gómìnà sọ̀rọ̀ torí gómìnà yẹn náà máa ń gbọ́rọ̀ dáadáa wọ́n bá wà rí sí bàbá ọmọ yìí àtìyá ẹ̀ àwọn yìí ọmọ kékeré náà. Kí lórúkọ bàbá ẹ? Ẹkún dùn mí Julius. Ẹkún dùn mí Julius. Kí ló kọ́ mọ́ mi ẹ̀? Bàbá mo fi Ọlọ́run ọba mo fà wọn tó nílé mo fi tó láyé mo fi bẹ̀ mo fà wọn tó lọ́n kó ní ẹlọ́mọ mo fi ọba tó ní wá tó yẹ kí ayé náà wà akó mẹ́jọ kan bẹ̀ òun ló sì lè mú akó mẹ́mbà tó bá wù wọn fọlọ́ bẹ̀ Ọlọ́run níbà ìjọba yẹn jẹ́ Lóndó state ìjọba Nàìjíríà ò ní bàjẹ́ àṣẹ ìjọba Tinubu Ọlọ́run bá tó ní ní gọ́ọ̀nà ìsọ́tò ètì ní àti bọ́ọ̀lù ọdún mẹ́jọ ọ̀tọ́ bá wù kọ́ tó wù wàhálà bí ẹ̀tọ́ bá wù kó forí gbálẹ̀. Tinubu bọ́ sọdún mẹ́jọ so mo máa nígbà báyìí dájú wá sọdún mẹ́jọ lọ Tinubu náà sọdún mẹ́jọ àbọ̀ sọdún mẹ́jọ òwe ní dáhùn Fúlàní kọ́mọ díẹ̀ bí kọ́mọ pààyàn kiri ẹ̀ràn ilé mọ̀ Láti borúkọ bàbá jẹ́. Tinubu bọ́ sọdún mẹ́jọ Tinubu èsè Jonathan ẹlẹ́ni wàhálà tí nìyẹn so mo á fi àsìkò yìí mo fi ń bẹ bàbá wa Ayédàtiwa ẹ bá wa lísì sọ̀rọ̀ yìí ẹ dákun mo fẹ́ kẹ́ bá wa gbọ́rọ̀ yẹ̀ wò kẹ̀dẹ̀ bá wa tún ṣe sí láti lè rìlísì bàbá ọmọ yìí àti ìyá rẹ̀ káwọn ọmọ yìí mọ́ di ọmọ ọjọ́ àwọn ẹgbẹ́ wọ́n máa di ní káàkiri. Wọ́n máa di ẹni dọ́là because ohun tó ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ti kálukú bá ṣe léni wọ́n máa wà nù àkọọ́lẹ̀ láti wà nù wẹ́tà. Àwọn ọmọ yóò ní gbàgbé pé gómìnà Ayédàtiwa nígbà tí àwọn kan ṣe jàmbá fún bàbá mi àti ìyá mi gómìnà Ayédàtiwa ló fún wọn lẹ̀ ó jẹ́ nfojú kan ìyá mi àti bàbá mi lálàáfíà. Gómìnà Ọlọ́run nípa ayẹrẹ o Ọlọ́run sì ní bàjẹ́ wáyé jẹ́ ó fi àsìkò yìí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ bá wa pe ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn Ondo state pé kí ni ó rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń sanwó fún ọ̀sanwó fún àwọn ọmọdé ń tẹ̀lé ó fi àjẹ wọn kò dá bẹ́ẹ̀ nígbà tí gómìnà lọ́wọ́ nígbà tí bàbá Ayédàtiwa lọ́wọ́ agbára lẹ́yìn lórí bẹ́ẹ̀ wá ń lo agbára lẹ́yìn àwọn ọmọ tí ń bẹ lábẹ́ yín lórí kò dá bẹ́ẹ̀ kò dá o ìyá ọmọ yìí sì ń bẹ níbi tẹ́ fi wọ́n pamọ́ sínú ẹ̀wọ̀n bàbá rẹ̀ ń bẹ ń bẹ̀ kí lẹ fẹ́ kọ́ ọmọ yìí mọ́ sọ́n pa yín lọ́la
gómìnà yìí láti wá ọlọ́run ní bókọ yín jẹ́ ọlọ́run ní bàjọba yín jẹ́ ìyẹn dáadáa làwọn mọ̀ yín sí ìdẹ dáadáa kẹ́kọ̀ọ́ tó sọ̀rọ̀ ilé ẹ̀dárí lọ́dọ̀ tèmi o ìjọ ìwà dáadáa láti ìjẹ gbórí wọ́n fi àsìkò yìí bẹ́ẹ̀ ní gómìnà ọlọ́run ní pa yín rẹ̀ ọlọ́run ní ojú jẹ́ ẹ bá mú sọmọ ìjọba lẹ́kọ̀ọ́ bẹ gómìnà torí gómìnà orí fídíò yìí yóò sì ní kọ́ lọ fi bàbá àti ìyá rẹ̀ lẹ̀ gómìnà àti gómìnà yóò ní kó fi ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lẹ̀ sọ́kọ́ ọkọ̀ mẹ́rin àti wà mọ́lẹ̀ mọ́ Anthony general rẹ̀ dáadáa àgùdọ̀ ìyẹn dáadáa ni wọ́n máa ní kó fi bàbá ọmọ ilé wọn lè pè é náà ẹ̀kọ́ tó bá yẹ wọ́n fún yín tẹ́ ẹ̀ bá jáde o tí ẹ̀ẹ́dẹ̀ gbàgbọ́ ní bóyá kí ẹ lọ mú àwọn terrorist release wọn ẹ bá ṣe yẹn yóò bá níyẹn o ẹ bá lọ gbàgbọ́ ní terrorist Fúlàní ogun amú ọlọ́run mú yẹn o mọ́tẹ́ bá ṣe bẹ́ẹ̀ gómìnà pé mo mú ìdájú dáadáa dọ́dọ̀ ọlọ́run pé nígbà tí màá fi tó bí ọ̀sẹ̀ mélòó kan sí àtún dúpẹ́ lọ gómìnà pé àdúpẹ́ o bẹ́ẹ̀ ẹ fi bàbá ọmọ yá tìyà rẹ lẹ̀ ó tí mo mọ̀ tó dábí lójú mi bẹ́ẹ̀ gómìnà ìmọ̀ àdúgbò mi ò ní dúpẹ́ fọlọ́run pẹ̀lú dúpẹ́ fọlọ́run gómìnà àwọn àdúpẹ́ lọ́dọ̀ ìdúpẹ́ tó fi ilẹ̀ o gómìnà tó fi ilẹ̀ ní kẹsì fídíò kẹtùpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ ṣàdúrà fún lórí mo mọ̀ pé bàbá ọmọ yá tìyà rẹ ó jáde láìpẹ́ gómìnà òfin wọn lẹ̀ mọ́ yẹn dájú dáadáa àyè àti wọ́n fi wọn lẹ̀ aláàánú èèyàn dáadáa rẹ̀ lọ́dọ̀ tèmi so nígbà tó jogun tiẹ̀ lé tí àwọn kan ní ká mọ̀ wá sóònù yẹn ayé àti wá ní ká máa bọ̀ sórí mi ó sì rántí táwọn tó jẹ́ tèmi pé ẹni tó wù mọ́ ẹni wù ẹni kọ́kọ́ mọ́ a ti lọ bẹ̀ àlàáfíà wà kò sí kankan ìyẹn dáadáa lọ́dọ̀ tèmi so mo bá sì wéyọ gómìnà wa ẹ bá wa look into ẹkún dùmí abẹ́kẹ́ look into ẹkún dùmí àti ẹkún dùmí mo dúpẹ́ pé kẹ́ bá look into matter kẹ́ bá wá nǹkan ṣe sí ó wà fẹ́ very important torí ẹ̀ dáadáa ní ọlọ́run nígbà tó bá yín jẹ́ ọlọ́run yín alámọ̀rí yóò ní dàrú bí àtọ̀ bàbá mi àjàdí mélòó ẹ̀ dáadáa ọ̀run rí bàbá ó ní alámọ̀rí yóò ní dàrú alámọ̀rí yóò ní dàrú gómìnà ọlọ́run sì mọ gbọ́dọ̀ sí lẹ́nu ọ̀fẹ́ yín ni mo fọlọ́ bẹ̀ mo fi àwọn tó láyé bẹ̀ mo fi bàbá Bọ́lá bẹ̀ Tinubu bẹ̀ olórí gbogbo gómìnà tí ń bẹ lábẹ́ APC pátápátá nìyẹn olórí ilẹ̀ Yorùbá olórí ilẹ̀ Yorùbá ni bàbá tó tí ò bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kò ní fi ìsàlẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ dáadáa lọ́wọ́ sọ pé bàbá Tinubu ọba nífẹ̀ẹ́ mi ó sì nífẹ̀ẹ́ àwọn Yorùbá àtàwọn tí ń tẹ̀lé mi àti ilé mi kò ní fi mí lẹ̀ ọlọ́run wọlé pé bàbá yẹn ó nífẹ̀ẹ́ ìdílé mi ló fi fi mí lẹ̀ ọlọ́run bá tó láyé tó lọ́ọ́ yọ̀pọ̀ àgbọ̀ àtàwọn bàbá Tinubu rẹ̀ gbogbo àwọn tó bá ní kọ́mọ́ sàṣeyọrí ní ìjọba ọlọ́run ọ̀pá wọn rẹ̀ gbogbo àwọn tó lọ ń dẹ Boko Haram sí wa pé wọ́n sọ fún fílẹ̀ mọ́tò fún alágbàdá pé àwọn òbí da bàbá Tinubu láàmú ọlọ́wọ́n dá wọn láàmú gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pátápátá àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò tí wọ́n bẹ́ẹ̀ ní pé kí bàbá Tinubu mọ́ sàṣeyọrí ọlọ́wọ́n dá wọn láàmú olórí burúkú àwọn tí ó ní òní ṣe ọdún mẹ́jọ yìí àwọn bàbá tí wọ́n sọ ọdún mẹ́jọ wọn ò rí nǹkan kan sọ nígbà Buhari sọ ọdún mẹ́jọ kọ̀ọ̀sẹ̀ tó tako ẹ̀ bẹ́ẹ̀ Jonathan sọ ọdún mẹ́fà ẹnìkẹ́kọ̀ọ́ ọdún abẹ́ẹ̀kọ́ ni bàbá Tinubu sọ ọdún mẹ́jọ àwọn tó ń sáré kiri yẹn bàbá sùn ní wọn àwọn Fúlàní tí wọ́n sì ń sáré kiri mo ti sọ fúnjọba lọ́yọ̀ọ́ èmi ò fẹ́ nu sí